wá yẹ sàkámà jẹ torí gbogbo yín jáde sí Saheed Òṣùpá ó di kèfèrí ó di kíní kan ó di gbá kan ó dàwó kan wọ́n wá sọ̀rọ̀ fún yín ká yín lára àwọn nìkan lọ́rọ̀ máa ń ká lára àwọn máa sọ̀rọ̀ àjọ́nà bíi pé Ọlọ́run promise àwa wípé àwa la máa wà lìjọ́ náà ẹlòmí ò lè wọ lọ́gbẹ̀dá ó ti gẹ́lẹ́bọ̀ iná ló ń lọ kíní gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí ní tan kámẹ́rà wọ́n wọ́n kí ló ń ṣe àwọn eléyìí lọ́jọ́ ọ̀dánù sí náà bí gbogbo náà ìjákújẹ yín náà sì ló jẹ́ ọmọ bá yín sọ̀rọ̀ ẹni à ẹ̀ ń jókòó tí wọ́n ẹ̀ ń sún tí wọ́n ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ẹ̀rẹ́ bọ̀ gbà lọ́wọ́ wọn ajẹ́pẹ́ ẹ̀rí sẹ́sẹ́ lọ́dọ̀ wọn nù ìjákújẹ náà lẹ́lọ́jẹ́ lọ́dọ̀ wọn wọ́n dúkìní kan sẹ́yìn lápò wọn dúkìní kan sẹ́yìn lápò àwọn àfáà náà lọ́wọ́ àndì Ọlọ́run nìkan ló mẹ́ Ọlọ́run nìkan kí láfáà fi ń ṣe ó jẹ́ tẹ́sùbá ó jẹ́ alùkùnrin ó jẹ́ dàláìlú ẹ̀ẹ̀já kúrò ní àbòsí àwọn àfáà ti bàjẹ́ débi wípé a níyì mọ́ ọ̀tẹ́ta lọ́tẹ́ yìí arákùnrin kan mẹ́ ń kọ fújì ni wọ́n gbé Saheed Òṣùpá gbogbo aná ìlàmọ́ wọ́n wá sọ wípé àtẹni tó ń sọ wípé Kùránì àti kìíní sàkámẹ̀ jẹ́ ní gbogbo wọn ṣe láwà àfà ní mo ṣe kọ́kọ́ ká áyà kàkà ń bẹ̀rẹ̀ pé atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum ẹ̀yin máa ń pa àwọn èèyàn láṣẹ ìgbé kan ṣe dáadáa wà sí dùn lẹ́nu tiwa àmọ́jọ́ tó bá ń wí fáwọn ayé máa ń kóró ní ara tiwa ẹ̀sìn máa ń kóró arákùnrin yìí sọ̀rọ̀ gbó ó kéré náà àfà torí wípé ṣẹ́ẹ̀rí ẹ̀yí tó bá ń pè láàfà tí ẹ̀dá bá sọ ọ̀rọ̀ ọlẹ̀ báyìí tí ẹ̀dá bá ṣe kíni tó bá sọ ọ̀rọ̀ ọlẹ̀ báyìí àfà lẹ́ni tá bá ń pè láàfà ó mọ tinú tẹ̀dọ̀ nǹkan tó ń sọ táàfà bá ti wà lóde tí ń bá yín sọ̀rọ̀ èyí sáyé tó ti dáyé lálàáṣẹ́ yìí o táwọn àfà wa mẹ́ lo bí wákàtí mẹ́jọ mẹ́sàn-án nídìí ìkún mẹ́ ọlọ́mọdé àṣà wa o tó bá ti yíra padà àfà àti mọ̀kẹ́ tó ń sọ kódà tó bá rí ẹṣẹ́ o àfà àgbọ̀dọ̀ ti mọ̀ kí ló wà nù oní táwọn lára náà ń pè ní mentuk oní tó ń pè ní mefuhul mentuk lọ́dọ̀ àwọn lágbàwá pé èyàn sọ̀rọ̀ kalẹ̀ báyìí tí a mẹ́ ẹgbẹ́ni tó sọ̀rọ̀ ló mẹ́ dédé ń tó ń gbà láti ẹ̀ tó fi sọ uwẹ̀lì máa nẹ̀lì mustafad mina haisu natuku bihi wọ́n tán pè mentuk lọ́dọ̀ àwọn ní kí ó náà ni ẹni tó sọ̀rọ̀ ọlẹ̀ báyìí òun sọ̀rọ̀ ní kalẹ̀ ní nígbà tó sọ kalẹ̀ láàyè tó ti sọ kalẹ̀ àmọ́ ọ̀rọ̀ ní ó kọ̀ jùlẹ̀ jùmlà báyìí dèdè ẹni tó sọ̀rọ̀ ní ọmọ kí lòun torí ẹ̀ sọ àmẹ́mẹ́ fùhù almanel mustafadu lòun náà ọ̀rọ̀ tó sáfà ní lòun náà tàbá ń sàlàyé ọ̀rọ̀ ìpé tí mo sọ yìí sí ìtumọ̀ rẹ̀ ní àmẹ́ láàmìnà haisu annutiqu bihi ó lè sọ̀rọ̀ yẹ lápẹjú ẹjẹ fún yí lápẹjú ẹkan kí èyàn sọ wípé à ń sọ̀rọ̀ lọ́wọ́ wípé lágbàjá mẹ́mọ́ kéwú o èyàn kẹ́kọ̀ọ́ sọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní pé olójú kòkòrò ní alásàjẹ́ ní sẹ́mọ̀ wípé tó bá sọ wípé olójú kòkòrò ní kò síbi táwọn èèyàn tún sí wípé bó ṣe wá mọ́ kéwú tó ojú kòkòrò bá ti ẹ̀jẹ́ ó sì lè mẹ́jẹun tó gbà lérò nu olójú kòkòrò ní a máa lójú kòkòrò tí ra ń gbà mí náà wípé kò sí ohun tó rí tí kèé gbà sẹ́mọ̀ wípé tí kèé bá ṣe bá mọ́ tẹ́ni tó sọ̀rọ̀ gbà lérò ààlẹ́ sọ wípé ohun tó ń sọ ni yóò àmọ́ ọ̀rọ̀ yẹn lẹ́ni tí ó bá ní ṣàbòsí wàláhì ẹni tí ó bá ní ṣàbòsí òun náà padà jáde tó kílẹ̀ ara ẹ̀ àmọ́ tẹ́ fídíò yẹn gẹ́gẹ́ lèmi lọ́wọ́ gbogbo aná orí wípé àwọn àfáà lọ̀rọ̀ bá wí àṣeṣe ẹlẹ́mì bẹ́rẹ̀ àwọn ará mọ́sárì ló mẹ́ sọ bẹ́ẹ̀ wọ́n ni wúwà yà lẹ́mẹ̀lá ẹ̀rẹ̀ yẹn bá ìtẹ̀sùbá lọ́wẹ́ Allah 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 tẹ́ bá rí ń kọ́kọ̀ ẹ̀tọ́dọ̀ àfáà mi báyìí wípé ọ̀fẹ́ bá ṣàdúrà yọ ṣe ṣọ́kọ̀ ti lẹ́fẹ́ àbí kìníkan ẹbà di káfà gbólúgbóhùn jáde àfáà mi nífà ó ṣẹ́fà ìfà làfáà mi fi ń ṣẹ̀mí ṣàdàmà ìgbọ́láwọ̀ sọ bẹ́ẹ̀ nìkan ọba gbogbo èèyàn lọ́lọ́run ibi tó wọ́n rí ibú lọ èèyàn lọ́wọ́ ta fún ẹ̀ àfáà mi ní odidi òsánúlé tó bá mú ẹwọ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ àbí mo síléyà ní ọ̀dọ̀ àfáà náà ló lọ́wọ́ síléyà o irú wọn lọ̀rọ̀ yóò mẹ́kàlá ẹni tó ń sọ̀rọ̀ wọ́n mẹ́bí tán ti ń pàdé àrí tó ṣẹlẹ̀ tí gbogbo wọn sọ yìí wọ́n dúkì ní kan sẹ́yìn lápò wọn dúkì ní kan sẹ́yìn lápò àwọn àfáà náà lọ́wọ́ àndì Ọlọ́run nìkan ló mẹ́ Ọlọ́run nìkan kí láfáà fi ń ṣe ó jẹ́ tẹ́sùbá ó jẹ́ Al-Kùránì ó jẹ́ dàláìlù ẹ̀ẹ̀já kúrò ní àbòsí àwọn àfáà ti bàjẹ́ débi wípé a níyì mọ́ nígbàtí ẹni tí èsà àfáà tó lọ bọ́fá tó wá pàdé wà àfáà náà bẹ̀tẹ̀jọ wá ó wá bọ̀ mú pàdé wà àfáà náà bí tó ti wá
bọ́ọ̀gún ó wá bọ̀ ya ó bá fọwọ́ àfáà náà bẹ́ẹ̀ sẹ́mọ̀ ibẹ̀ yóò wẹ́wẹ́ sàkámẹ́jẹ làwọn àfáà yẹn tí ẹ bá yẹ sàkámẹ́jẹ torí gbogbo yín jáde sí Saheed Òṣùpá ó di kèfèrí ó di kíní kan ó di gbákan ó dàwọ̀ kan èmi ò sọpọ́ọ̀tì ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó sọ náà lóòótọ́ ọ̀rọ̀ kúfúrú wọn bẹ́ẹ̀ kí wọ́n máa ní òun ní fún àwọn kíní kan tó bá ṣe àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe lọ ṣe tó bá ṣe ìsìláàmù ṣe kíní ó lè kan lọ́hùn ara rẹ̀ lọ́mọ mẹ́kan Al-Qur'ani ní ya ayyuhal ladhina amanu udkhulu fis-silmi kaffa wa la tattabi'u khutuwati shaytan innahu lakum aduwwun mubin tí yóò bá wọlé sínú ìsìláàmù yìí udkhulu fis-silmi kaffa ìyẹn máa ń wọlé yẹn ó ní kù sí ibi kan mọ́ wa la tattabi'u khutuwati shaytan má tẹ̀lé lánàá ṣètánì tẹ̀sí lẹ́mọ̀nẹ́ ìgbẹ́nu olórin náà tó lọ Mẹ́kà ó wá wọ́n jókòó ṣètánì Ọlọ́run ò lè bá wọn jókòó àṣetánì kí ló dé àṣetánì làwọn sìn lẹ́yìn ilé àwọn èṣù làwọn sìn kí ló wá lọ Mẹ́kà tẹ́rù rẹ lọ́lọ́run pé ẹlẹ́mí wọn náà olóṣó náà lọ kò mọ́ tán sí Ọlọ́run ṣàánú wa Ọlọ́run mọ́ bó ti ń pín olóṣó mi ti lọ Mẹ́kà ó ti lé 20 àwọn àfáàlà ń fẹ́ fún bíbá láti bí àìmọye ọdún mo dé Kánò débi pé dé Mẹ́kà Ọlọ́run mẹ́sẹ̀ ṣàánú wa Ọlọ́run mọ́ bó ti ń pín ìkòkó lọ́hùn ọ̀dọ́ ti ẹni wọ́n tí wọ́n kó Ọlọ́run ṣàánú ẹ̀mọ̀ náà kódà fáà mi ti ṣe sàárà gbogbo ọwọ́ ti fẹ́ láti gbogbo mo fẹ́ lọ Mẹ́kà mo fẹ́ Ọlọ́run kò tí kàn ọ́ tí ò bá kàn ẹ́ náà kò tí kàn ẹ́ náà nù ó wá sọ̀rọ̀ yìí èyí tó yẹ káwà fáà fi gbà wá sí nínú àdúgbò wa yìí ni bàbá tó bí wa bàbá Sheikh Ahmed bàbá lọ́jọ́ táwọn kan wó fẹ́ǹsì bàbá láti ní bàbá wọn wó fẹ́ǹsì ni wọ́n mọ̀ pé ní Ọlọ́run bẹ̀ bàbá wá dé ilé àwọn dà àyíbá ó gbọdọ̀ wọn lára àfà dèdè gbọ́ rí bàbá yìí ni bàbá ẹ̀ ní jẹ́ èèyàn mẹ́tí bá bínú lẹ́sẹ̀ kan náà lọ ní bàbá kọ̀ kódà ìjọba látara Haúsá kan tó wó fẹ́ǹsì nígbà tó ń sọ̀nà yìí wọ́n wá bá bàbá ní ẹ̀dákun ẹjẹ́ abáyín mọ fẹ́ǹsì sínú náà ká tó wó ìtọ́ wa ń ta bó ṣe gbọdọ̀ bá fáà nìyẹn a máa fọ́ àfáà létí ó wá wọlé ẹ̀yìn ìyá mi òṣòro ń gbà ó lè jẹ́wọ́ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ làfáà wà ń dá lọ́jọ́ Ọlọ́run tá a yà ní wọ́n wà láàrin ọ̀nà tí epo tọ́nu mọ́tò yọmúlẹ́yọmí epo tán àfáà rọ́ mi sí ṣe bá lájẹ́ mẹ́rin ẹlọ́wọ́ bí fẹ́ pín mi mẹ́rin ẹrọ mi sí bàbá omi inú ẹ́ńjìnì ó gbádùn mo ní ẹrọ mi sí mẹ́rin ẹ̀tẹ́kọ́ bá tánú mọ́tò tàwà lẹ́rin ẹjẹ́ ẹrọ mi sí wo ó tán sọ fún wa nìyẹn àti dàbá kan náà pẹ̀lú wọn ó bẹ̀rù wọn mẹ́ wọ́n fà fẹ́ jẹ mẹ́mù wọ́n kọ́ lọ gbé tútù àfá mi jẹ mẹ́mù kò lọ́wọ́ jẹ́ lọ́bà mẹ́ wọ́n wọ́n sọ̀rọ̀ fún yóò káyí lára àwọn nìkan lọ̀rọ̀ mẹ́ ká lára àwọn mẹ́ sọ̀rọ̀ àjẹ́nà bí pé Ọlọ́run promise àwọn wípé àwọn aláma wà lìjọ́ náà ẹlòmí ò lè wọ́ lọ́gbẹ̀dá ó ti tẹ́lẹ́bọ́ iná ló ń lọ kí ní gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí ní tan kámẹ́rà wọ́n wọ́n kí ló ń ṣàwọn eléyìí lọ́jọ́ ọ̀dánú sí náà tí gbogbo náà ìjẹ́kújẹ yín náà sì ló jẹ́ ọmọ bá yín sọ̀rọ̀ ẹni à ẹ̀ ń jókòó tí wọ́n ẹ̀ ń sún tí wọ́n ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ẹ̀rẹ́ bọ̀ gbà lọ́wọ́ wọn ajẹ́pẹ́ ẹ̀rí ṣẹ́ṣẹ́ lọ́dọ̀ wọn nù ìjẹkújẹ náà lẹ́lọ́jẹ́ lọ́dọ̀ wọn àmọ́ wà sí tèmi o ní ìjì fi parí ẹ̀ mo mọ̀ nígbà bá fẹ́ lé ìtàn sí èébú náà ni wọ́n mẹ́bù àṣetán tá gbà wá sí wọ́n là nẹ́bù wa Muhammad wọ́n là nẹ́bù ìjókòó lọ́jọ́ kan ó wá wọ àwọn sàábì rẹ̀ ṣùà ànẹ́bì wọn ni kana rajulani fi bani Isra'ila mutawakhiyayni ànẹ́bì láwọn èèyàn méjì wà náà bani Isra'ila nínú àwọn Israelite àwọn Israeli ni wọ́n ọ̀rẹ́ làwọn méjèèjì wọ́n wá nífẹ̀ẹ́ ara wọn túpọ̀ bí wọ́n ti nífẹ̀ẹ́ ara wọn tó yìí fàkánà àdúgbò yóò sílẹ̀ ẹlẹ́kẹ̀jẹ̀ ní wọ́n mẹ́ńṣẹ́ ìkẹ́nu wọn òun mẹ́ńṣẹ́ kí ní ìmẹ́ńṣẹ́ wala akharu mujtahidun fil ibada àmẹ́lẹ́kẹ̀jì tọ́bá sọ pé ta ló ń sin lọ́hun ẹ má wulẹ̀ wá lọ́mọ́ ìkejì wọn ló ń ṣe kí ní sin lọ́hun fàkánà la yazalu al mujtahidu yara al akhara ala dhanbi wa yaqul àmẹ́yìn tó wọ́n sin lọ́hun ó ti rí rẹ̀ bí gbóhun mọ́ kèéyẹ̀ kèégbò tí mẹ́ ń sọ fún yìí tí mẹ́ ń sẹ̀wọ̀n wípé o axel ó jẹ́ pòsì tí ó sí ló ń ṣe o ṣe mọ̀ yí tó mẹ́ fi fọ̀hún náà mẹ́ra wípé báyìí ni ó jẹ́ àṣẹ ẹ̀yìn tẹ́ mẹ́ ń yọ́ dánù ẹ̀yìn pí Ọlọ́run iná nìkan lẹ́mọ̀ ha ẹlòmí ò ṣe wá lè wo wá sí èèyàn báyìí kẹ bẹnẹfìtì pé báyìí ni wọ́n ṣe ń ṣàlọ́lá báyìí ni wọ́n ṣe ń wẹ jánẹ́bà báyìí ni wọ́n ṣe ń ṣe kí wá sí ẹyọ kan tẹ́mẹ̀ dínà ní pé iná ló lọ ṣòkòtò rẹ̀ òfòlókè iná ló lọ ó nínú ògbọ̀n iná ló lọ ó kọjú sí kíníkan iná ló lọ kí lọ́lọ́run adálù jẹ́ náà fún sẹ́nẹ́ nìkan ló fẹ́ kó wá sí ni bí yíò náà ṣe nínú ni fọwọ́ jẹ́dẹ̀ wuyọ́ ọmọ alẹ́ dẹ̀mbẹ̀ ó bá tún dọjọ́ kan èyí tí mẹ́ sin lọ́run bí ti ń lọ ó bá tún bá kejì rẹ̀ lórí ẹ̀ṣẹ̀ fọ̀kọ́lẹ̀lẹ́wọ̀ axel mo sọ fún ẹ̀fòsì yìí lẹ̀
bó ti sọ bẹ́ẹ̀ ìyún bá sẹ́mọ̀ wípé ẹni tẹ́yàn bá ń sún tó bá ń sún tó bá kàn gírí kí ni ó ṣe yóò yí padà sí orí kí ló dé fẹ́kọ́ ọ̀lẹ̀ níyún bá sọ pé kọ́lí ní wọ́n bí ó fèmí àtọ́lọ́lẹ̀ ìwọ́ ló dá mi iná rẹ̀ ni àbínà ọlọ́run ó sì ń sọ̀rọ̀ nẹ́bí wípé ẹ̀yìn tẹ́lẹ̀ lẹ́yìn ṣèbálà ọlọ́run nínú fèmí àtọ́lọ́lẹ̀ mọ́lẹ́ bó ti sọ fún bẹ́ẹ̀ àbọ̀ ìsìnà alẹ́ yàrá kí ibà sọ́rọ̀ ní ọmọ mi fọ́kọ́ọ̀lá ni àwọn àìtúnà tó jẹ́ pé àwọn náà ni wọ́n mọ gbogbo nǹkan sí hadisi yìí ó wà ní Sunan Abi Dawud wà hasan hadisi hasan ni lọ́wọ́ sọ wípé wallahi la yaghfiru Allahu laka ṣe mọ̀ wípé ó ti rí iṣẹ́ tí ẹ ti jọ lójú ó ní mo fi Ọlọ́run búra Ọlọ́run lè forí jìn aw la yudkhiluka Allahu al-jannata ó ní Ọlọ́run irú ẹ̀ yóò lè wà Janna fábìdì òun tó fọ́lọ́run búra sẹ́ faqabada arwahahuma Ọlọ́run bá gbà ìmí àwọn méjèèjì lẹ́kan náà fajtama'a inda rabbil alamin wọ́n bá kójọ síwájú ọba tó ní wọ́n báyìí faqala li hadha al-mujtahid Ọlọ́run sọ fún ẹni tí ìjọsìn rẹ̀ pọ̀ ohun tó wọ́n ríra rẹ̀ pé àwẹ̀ pọ̀ sàárà pọ̀ gbogbo ẹ̀pọ̀ Ọlọ́run máa sọ fún wípé wọ́n olùgbìyànjú yìí àkúntà bí aliman ṣó mọ́ bẹ́ẹ̀ mi Ọlọ́run ṣe ọ̀pẹ́tì ṣá ṣó mọ̀ jù mí lọ́nà ṣó mọ̀ jù mí lọ́nà àkúntà alẹ́mẹ́ fi yẹ́dì qadiran àbọ̀mọ́ tó wà lọ́wọ́ èmi Ọlọ́run tí mo lágbára àti ṣe ṣó mọ̀ bí mo ṣe lè sọ lórí ibùdó lórí rẹ̀ ṣó mọ̀ bí mo ṣe ń ṣe ṣó mọ̀ bí mo ṣe ń sọ lórí rẹ̀ lórí ibú ṣó mọ̀ ó wá ń fi mí búra wípé mo ò ní forí jẹ́yàn kan ó ń fi mí búra wípé mo ò ní fèyàn kan sálù Janna wa qala lil muslim ọlọ́wà ni sórí wọ tó rò wípé ò ṣe tó yìí tó pè ẹlẹ́lẹ́ṣẹ̀ yìí izhab fadkhulil jannata bi rahmati ó ní wọ́n máa lọ àlùjánnà nù ilẹ̀kùn rẹ̀ sílẹ̀ máa wọ́n bẹ̀rẹ̀ mẹ́nà ó ní àmẹ́ wa qala lil akhar ìwọ tó yìí àwẹ̀ rẹ̀ jọ lójú ìbádà rẹ̀ jọ lójú gbogbo nǹkan jọ lójú ó ní ìzàhábù bihi ila an-nar ó ní ẹfà ẹmú wọnú náà ọmọ náà lélẹ́yìí kò níbi tí ó wọlé ní ẹjẹ́ àṣẹ pẹ̀lẹ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ kódà bẹ́ẹ̀ dákú ẹ̀dá kan kú lẹ́ni ẹ sáré rí wọn àwọn ni wọ́n pọ̀ kámẹ́rà sójú lágbàjá báyìí òun ló ṣe jógun omi òun ló ṣe kòtò ayé wọ́n sọ inú náà ló ń lọ kò sẹ́ni tí wọ́n pín náà fún sáwọn tí wọ́n tẹ pín náà fún àfáà tó bá kú wọ́n ni àfáà oníṣúfí àwọn oníbídíà inú náà lọ lọ gbogbo àwọn ṣẹ́wàá dámà ni wọ́n ti á ná fún gbogbo àwọn ṣẹ́bùdá yíò ṣe àmọ́dá ti já ní wọ́n ti á ná fún nígbà táwọn yíò bá wọ náà sẹ́mọ̀ wípé ìwọ òtẹ́ ẹ̀gbọ́dọ̀ orúkọ wípé oníbìkan tó lọ wọ́n ní bàbá tó bí bàbá tó bí ṣèbùrọ̀ yìí radiyallahu ta'ala anhu wọ́n ní bàbá yẹn gbogbo ọjọ́ ayé ẹ̀ àpárá ni wọ́n máa fi ń kà gbogbo ọjọ́ ayé ẹ̀sẹ̀ kí ló máa fi ń kà ìkan tó máa ń já òun àtàlùkùránì ní wípé tó bá fẹ́ kírun gbogbo ọjọ́ ayé nígbàtí gbogbo ọdún àwọn yíò bá wọná wọ́n tó jẹ́ pé ìdí Facebook ló wà tọ́mọ kọ́mẹ́ntì ọlọ́run bá yẹ́yẹn kẹjẹ́ ọlọ́run ṣe kìnnìkan ìwọ wá náà lùdẹ́ náà ọlọ́run ṣàánú gbogbo wa astaghfirullah li wa lakum wa atubu ilayh